gbogbo ọlá tó wo lé ní ọ̀dà o ti lọ́lá o ti lówó o ti ní gbogbo nǹkan wá dákọ̀ ara rẹ nìkan Bàbá àwọn àgbàlagbà ń kún. bàbá àwọn àgbàlagbà kún o ní yàtọ̀ sí àwọn olórin táwọn náà lówó. abẹ́ gbọ́ o kúkú tí ì lówó táwọn Davido Bẹ́ẹ̀ni. ọ̀sá àfa àwọn ìyá yìí lọ́dọ̀ wa ìyá yìí tó ti lówó tó Davido Bẹ́ẹ̀ni. àbí èwo tó ní ọkàn báyìí Wizkid àbí bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. àwọn yìí ti lówó débi téèyàn lówó dé ìwọ náà wá lọ já àfa ọlọ́run wá fọwọ́ kún já àfa rẹ ọ̀wá ń wò wípé nígbà wá ti wá já àfa tọ́lọ́run fún wa lówó yá àwa náà ti di àti ní stickland Àti aráàlú. àwa náà ti arrive individual ti wá gan àwa náà ti tó lè tọ́ka pé báyìí là wa ọwá ní kọ́ ẹ wá sọ fún ẹni kọ́ yóò kọ gbogbo àwọn àfáàrí tó ń bẹ lára rẹ̀ wọ́n yọ kú mẹ́ ọwá jẹ́ kó kọ́ ara rẹ̀ nìkan náà ni wọ́n máa gbé kì ó ti wọ́n ẹ̀rí pé wá déwájú àwọn tá a pè láwọn olórin tí wọ́n ti lówó yìí ẹ̀rí pé àgẹ́ ẹ̀yìn ni wọ́n tò sí ẹ̀yìn wọ́n jù sí àwọn àgbàlagbà àtàná tí wọ́n ní nǹkan kan àwọn ní ń bẹ lára tiẹ̀ tí àwọn tí wọ́n ní nǹkan láyé fi ń kà wọ́n náà púpọ̀ ń bẹ wọ́n fi tún wá gbà kó o ju àwọn lọ tó bá ti yọ àwọn yòókù mẹ́ tó wáyé kọ́ńdà tó wó ni wọ́n rà ọ́ n wẹ́n lè ra mọ́tò 200 million ó sì gbé fún girlfriend ó ti máa ó rí mọ́tò 100 million gùn so ó lè jòkó tí wọ́n mi tí wọ́n bá jòkó àmọ́ wọn ó dìde fún ọ lérí àga wọn torí àwọn àgbàlagbà tí wọ́n rí lára rẹ̀ tí ń bẹ lára rẹ̀ so bó ti rí nù ni. In tó sọ yìí ó yẹ kí analyze òun náà pé ṣé lóòótọ́ ni pé bẹ́ẹ̀ yóò bá ti sún mẹ́bọ kò lè dàbà láyé lóòótọ́ èèyàn lè dàbà plainly láì lo kankan tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ èèyàn láyé plainly. Gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ tó yẹ pé àwọn náà iṣẹ́ táwa ń jẹ kalẹ̀ tòun ti bá a ti lọ́lá tó ní gbogbo ẹ̀ tó nìsín a lè dákọ̀ ara wa nìkan fáwọn èèyàn kí wọ́n recognize wa àbí ká dákọ̀ àwọn tó bí wa ìwọ dákọ̀ ara rẹ níta pé èmi individual wọn ni recognize ẹ àbí kọ́ dákọ̀ àwọn àfáàǹdà àbí kọ́ dákọ̀ àwọn àfáà ọmọ yíyà àbá gàmà gbogbo àwọn àfáà jọ́ngọ́lọ̀ gàgà dákọ̀ wọn àwọn alábàdàkọ̀ wọn ni wọ́n fi welcome wa pé àwọn ọmọ àwọn àgbàlagbà wọ́n ṣe ń pè wá lọ́mọ àwọn àgbàlagbà tí wọ́n respect àwọn àgbàlagbà mọ́ wa la àwọn tán respect mọ́ wa la kí ni wọ́n ní omi ìkúnnú ọtí pé yàrá kan ti ń gbé nínú ebútú wọn náà ló kú sí. ọgbọ ok a lè dá orúkọ wa jẹ nìkan fúnra wa báwa bá yẹ ara àwọn ọmọ Sheikh Adam ilé mélòó nílé Sheikh Adam mọ́tò mélòó mọ́tò wọn ọgbọ báwa ọba sì dákọ wọn tí ọba sọ kọ wọn lára tiwa nígbà yìí gbogbo ọlá tó wo lé ní ọ̀dà o ti lọ́lá o ti lówó o ti ní gbogbo nǹkan wá dákọ ara rẹ nìkan bàbá àwọn àgbàlagbà ń kún. bàbá àwọn àgbàlagbà kún o ní yàtọ̀ sí àwọn olórin táwọn náà lówó. abẹ́ gbọ́ o kúkú tí ì lówó táwọn Davido Bẹ́ẹ̀ni. ọ̀sá àfa àwọn ìyá yìí lọ́dọ̀ wa ìyá yìí tó ti lówó tó Davido àbí èwo tó ní ọkàn báyìí Wizkid àbí bẹ́ẹ̀ kọ́ àwọn yìí ti lówó débi téèyàn lówó dé ìwọ náà wá lọ já àfa ọlọ́run wá fọwọ́ kún já àfa rẹ ọ̀wá ń wò wípé nígbà wá ti wá já àfa tọ́lọ́run fún wa lówó yá àwa náà ti di àti ní stickland àwa náà ti arrive individual ti wá gan àwa náà àti tó lè tọ́ka pé báyìí là wa ọwá ní kọ́ ẹ wá sọ fún ẹni kọ́ yóò kọ gbogbo àwọn àfáàrí tó ń bẹ lára rẹ̀ wọ́n yọ kú mẹ́ ọwá jẹ́ kó kọ́ ara rẹ̀ nìkan náà ni wọ́n máa gbé kì ó ti wọ́n ẹ̀rí pé wá déwájú àwọn tá a pè láwọn olórin tí wọ́n ti lówó yìí ẹ̀rí pé àgẹ́ ẹ̀yìn ni wọ́n tò sí ẹ̀yìn wọ́n jù sí àwọn àgbàlagbà àtàná tí wọ́n ní nǹkan kan àwọn ní ń bẹ lára tiẹ̀ tí àwọn tí wọ́n ní nǹkan láyé fi ń kà wọ́n náà púpọ̀ ń bẹ wọ́n fi tún wá gbà kó o ju àwọn lọ tó bá ti yọ àwọn yòókù mẹ́ tó wáyé kọ́ńdà tó wó ni wọ́n rà ọ́ n wẹ́n lè ra mọ́tò 200 million ó sì gbé fún girlfriend ó ti máa ó rí mọ́tò 100 million gùn so ó lè jòkó tí wọ́n mi tí wọ́n bá jòkó àmọ́ wọn ó dìde fún ọ lérí àga wọn torí àwọn àgbàlagbà tí wọ́n rí lára rẹ̀ tí ń bẹ lára rẹ̀ so bó ti rí nù ni. náà já padà síbi àdìsí tí à ń bá lọ ká tírìtì yín láàrin ìṣẹ́jú 15 péré ká wá sọ̀kalẹ̀ ká dún mẹ́ẹ̀ ibẹ̀ láti dúró bóyá kọ́ kásátá àbí mélòó kan sí kásáré sọ ibi àdìsí tá Muhammad ń bá bọ̀ wá pé Ànábì wa Muhammad sọ pé ó ní mo fi ọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra ìwọ Salman Farisi tó bá di àsìkò tí ayé múra tí ó kásẹ̀ ńlẹ̀ yakunu al-munkar ẹ̀wọ̀n nǹkan al-munkar ẹni tí ò ní gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ al-munkar ẹni ẹsẹ̀ rẹ̀ ò túlẹ̀ al-munkar ẹni tí ọ̀rẹ́ ni bí al-munkar
ẹni ọjà sí wípé ọjà àwọn tó bí ọjà mọ̀ nǹkan kan rárá ọgbọ́n yakunu ma'arufan yóò wá di star ọgbọ́n yóò wá di gbajúmọ̀ yóò wá di èèyàn ńlá àwọn èèyàn ọmọ wa ó ná gàwó lọ kankan wọn ò sì lógo orí ńlé wọn. yóò máa gbélé kí àwọn tó bí ó sì máa gbélé àlàpà. barakallahu fika. arábìnrin tó bá ti rí bẹ́ẹ̀ àkíyàmọ̀ múra tó dé lọ. wal ma'rufu munkara torí ní jọ̀hún tẹ́lẹ̀ wọ́n máa wo ìpìlẹ̀ èèyàn kún tó fún yàn lọ́mọ wọ́n ní àwọn olóbí máa ń bo nílé ẹ̀kún tó fún lọ́mọ àmọ́ lónìí wọn ò wò ìpìlẹ̀ mọ́ àwọn ò nídìí abẹ́rẹ́ ilé rẹ̀ sọ́kọ ọmọ wa rè ò nídìí ṣe ẹ́ ó sì fún bàbá ìyàwó pásù kan ìyá ìyàwó 1,000 pásù kan ẹ̀gbọ́n ìyàwó pásù kan wọn ò ní béèrè pé ìdílé ẹwádìí ìdílé wọn ṣé ìdílé eré ni tí wọ́n ní pìlẹ̀ tí wọ́n lárùn tán sí gbogbo tí wọ́n ní ẹwádìí kò nídìí ìwádìí kan mọ́ tọkọ ọmọ wa nu wọ́n tún wá máa ṣàdúrà kọ́ lọ́mọdé ọmọ wọn lọ́wọ́ yakunu le munkar ma'rufa ẹni tí wọn ò jẹ́ nǹkan kan dílé wọn yóò wá di gbajúmọ̀ yóò sì dẹ̀yàn ńlá. wal ma'rufu munkaran. ẹni wọn wá ń jẹ́ èèyàn dílé wọn pẹ́pẹ́ dílé eré ló ti wá yóò wá di munkar wọ́n bá wá débì kan wọ́n ní ẹ̀ndé màmí ni èmi lọ́mọ àbá wọ́n fọkọ àbáyé gbà wọ́n fọkọ àbáyé gbà yé kíní atm ni ngbẹ́ wájú ọmọ àbá kíní kọ́ ẹ̀ndẹ́kún bẹ́ẹ̀ ni chairman ẹ jòkó àyàwọn chief lẹ́wà wà lọ́jọ́kó tiẹ̀ mọ̀ ara yín o ẹ bá sì wò ìpìlẹ̀ rẹ̀ ni lọ́wọ́ adẹni tí wọ́n máa lé nìdẹ́kó lérí àdá torí kíni torí owó. wáyò támanul kha'in èèyàn bú ẹni aburú ń bẹ lọ́wọ́ rẹ̀ òun náà wàá pèlè èèyàn rẹ̀ lù aláburú òun náà wàá dé èèyàn rẹ̀ lójú ayé ẹ̀ ń bọ̀ àbá aláburú nípa ẹ̀yin náà sì mà pa aláburú ni sójú yín náà lẹ bá eré èèyàn lọ́wọ́ rẹ̀ tí wọ́n ń nà á lọ́dún tó lọ ó gbére yẹn wọ́n sì gbére lọ́wọ́ yìí wọ́n sì ń lù lọ́dún tó lọ ó ti bá wọn wá ràn lọ ẹ̀wọ̀n nígbà ó kú ọmọ bẹ́ẹ̀ ó kú ọlọ travel nígbà tí ó dé bí ọdún márùn ó gbé ilé ó dé pẹ̀lú àwọn encourage pẹ̀lú Helios pẹ̀lú àwọn jeep àwọn mọ́tò ńláńlá èyí tó àjọ lójú ni pé ẹni ọkọ yẹgba tọkọ lù ń jọ kìnìún àná òun ní ọkọ wẹkọ mẹ ọgbọkọ sí ẹni ọyẹgba tọkọkọ lù òun ní ọkọ wẹkọ mẹ yọ wà tó bá súnmọ́ àtàjì bàrà yàrá fèrèjì méjọ sí wọ́n pè mí sí ni ìmọ̀ tó tán lọ́rọ̀ yìí. tó bá délé spokesman náà wàá sọ̀rọ̀ pé ìdá ẹ̀rí jọ́sí frustration ló fà á. bẹ́ẹ̀ ni frustration ló fà á tẹ́ ẹ̀rí jọ́sí yẹn. frustration ni. wọ́n bá ìtìdé bẹ́ẹ̀ wọ́n sì pè é sí mòlúdì wọ́n tún wá fún lóye wọ́n fún ní kíni wọ́n tún wé láàrin fún yóò támanul kha'in ẹni ẹ̀ máa pé lérí ibú èèyàn ni òun lẹ́pẹ̀lẹ́ lérí rẹ̀. wàyọ̀kánul amin ẹni tí ẹni ọ̀ sàbúrú fún yàn tó bá ti lówó lọ́wọ́ òun ni wọ́n máa tẹ̀lé ẹni wọ́n sàbúrú fún tí ó bá ti lówó kọ́dà kò tí bó ṣe lè wò ó ké tó ọmọ lé musin ni ẹni ó bá jẹ́ ni tó má tó pure tí ń gbó kọ lúga tí gbó kọ ayé ga tí gbó kọ ìsìlámù ga ó ti bá wọn ayé ọmọ àbú ẹni tí bá ó kọ ìsìlámù jẹ́ torí ó fẹ́ lo ọlá bọ́lá àwọn bá ti dọ́wọ́ rẹ̀ òun ní ìsìlámù kù sọ rẹ̀ wà lọ́dọ̀ àwọn tẹ́sìn sẹ́kù sọ́wọ́ wọn anábìnrin tó bá dìgbẹ̀yà ayé ń tẹ́lẹ̀ alkaadib òkúrọ́ tó bá sọ ọ̀rọ̀ ẹyọ kan wọ́n tún wá bá fi mẹ́ta kún wọ́n wà ní gbogbo tó wí òdodo ní tí ẹ lágbọ́ ẹni tó jóló dodo wọ́n sì pè ní rọ́pírọ́ nípa Salman ní ṣẹlẹ̀ yóò sì ṣẹlẹ̀ wọ́n sì ọlọ́run níbẹ̀ yáyé anábì ní yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bí ó ti rí nù ó ní mo bá tẹ́mi mi ń bẹ lọ́wọ́ ẹ̀ búra nígbà tí ìgbẹ̀yìn ayé bá dé tẹ̀kúrò imaratun nisa àwọn obìnrin lókù tí ó máa jẹ ipò wa mushawaratul imam mbọ imaratun nisa obìnrin ó máa pàṣẹ nulẹ̀ obìnrin ó máa fọwọ́ lálẹ̀ inú ilé ó fẹ́ ọkọ ni ó sì lówó ó ní gbogbo nǹkan àti mágàjí ilé àti gbogbo àwọn àgbàlagbà ilé tí ó bá dé kódà bọ́kọ ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ wọn ní dákẹ́ yé kí mọ̀dámúdé ọkọ fẹ́ sọ̀rọ̀ wọn àti oníṣùnù náà yé kí àwọn òde ọmọbìnrin ọ̀hún nílà káyì púpọ̀ ẹ̀rọ ọ̀tọ̀ sọ́njọ́ ní ó sì sọ̀rọ̀ ọ̀rọ̀ ó sì yẹjú gbogbo nǹkan ó sì kílíà ọ̀rọ̀ wọn lọ́sọ̀ náà tó kílíà àwọn méjì tí ń jà ọ dá sí ó sì fún ọ 200,000 ó fún mọ́gà ayé ọ̀rọ̀ òní dáa ó fún mọ́gà jírọ́ 20 àfáà àtọ́ sàdúrà bẹ̀rẹ̀ 50 ọwọ́ àdìgbà tó fẹ́ parí ìjà míì àbíkọ́dé o ọkọ rẹ̀ lójó kọ́lẹ̀ wọn ni wọ́n dá sọ̀rọ̀ wọn ni kọjá ìyàwó dé imaratun nisa obìnrin ọmọ wa pàṣẹ
ومشاورة الإمام wa muzawaratul imam ọmọ àlè ẹrúbìnrin wọn gbé e wá lọ́kọ ni èso ọmọ àlè bí wọn bá wá ṣe sáwúrà kan lé lórí pé ná Dubai La ilaha illallah. ẹnà China ó ti lówó ó ti kọ́lé ó ti ní mọ́tò ó ti ní nǹkan mèremère ó bu àwọn ọmọ inú ilé ẹnu wọn ní tọrọ mọ́ bí gbogbo ọmọ ilé bá sọ̀rọ̀ wọ́n tún wá kọ́ bàbá gàjọ ọmọ àlè níwọ̀nyí ọlọ́run ọjà àlùbáríkà rẹ̀ mo ní okòó kọjá kí ni ó dé La ilaha illallah. kọ́ má ti sọ̀rọ̀ títí àwọn bá wá dé òun ní ọ̀wà fọwọ́ gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ yọ̀dà ogun ẹ̀ Wọ́n sì gbé wa lọ́kọ ni. wọ́n sì gbé wa lọ́kọ̀ ni. وقعود Ànábì ilé ẹ̀ máa rí bẹ́ẹ̀. على المنابر wà kò ń dùn sèbìyàn alálùmọ́ bẹ̀ àwọn ọmọ kékèké àwọn ni wọ́n máa jòkó wájú Ọ̀ àwọn ọmọ kékeré àwọn máa jòkó lága wájú àwọn àgbàlagbà máa jòkó lága yìí ọmọ èké ó jòkó lérí àga ọmọ 30 years yóò jòkó ọgbọ́ náà. ọmọ 70 years yóò sì máa rọ́ka fún Ọdún Sibyan. kò ń dùn sèbìyàn Alalmanabir. alálùmọ́ bẹ̀ àwọn ọmọ kékèké ni wọ́n máa jòkó lérí àga ọlá Àwọn kéékèèké ọmọ ìgbìmọ̀ tó ńlá, àwọn àgbàlagbà ọmọ fẹsẹ̀ rìn. yọ̀dà fún ọ barakallahu fika ọ̀dà tàwírò rẹ̀ ọ̀dà wọ àwọn ọmọ kékèké ọmọ gbọmọtò ńlá àgbàlagbà ọmọ afẹsẹ̀ rẹ̀ La ilaha. àwọn ọmọ kékèké ọmọ kọ́lé ńlá àgbàlagbà ni wọ́n máa ṣe gate man wọ́n máa lálẹ́ àgbàlagbà wọ́n ní ìmọ̀ bá ti ń jẹ́ ni àsìkò tó yẹ dẹ̀ wà lọ́dọ̀ tó yẹ kẹ́ ti ṣiṣẹ́ gidi ẹ̀ ṣiṣẹ́ wọ́n bá ti ń jẹ́ ni njọ́ tó bá tó hàn lẹ́ẹ̀mejì kẹ́ tó sí gate Sákì. màá sákì ni Ànábì ní tó bá ti rí bẹ́ẹ̀ alkiyama dínú.